àní àìgbọ́fá là ń wòkè ifá kan ò sí ní párá. Ẹ tún kú dédé àkókò yìí ò ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó fẹ́ dé nínú ọ̀sẹ̀ yìí. Ìtàn ọmọge omi tá ń bá bọ̀ tún máa nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ kọ́kọ́ bá mi tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì yìí kó tó di pé ẹ mọ̀ bá wa bọ̀ ní pẹrẹu lórí ètò. Tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. Àní lẹ́yìn tí bàbá Fágbèmí sọ fún Àlájà yìí pé kí wọ́n tu omi tòkúbọ̀ kó finú fẹ́dọ̀ kó fi aṣọ rẹ̀ kan tó ń wọ̀ ṣe sàráà fáláìní. Ǹjẹ́ omi tòkúbọ̀ finú fídọ̀ fi aṣọ rẹ̀ ṣe sàráà fáláìní? Ibi tá a dẹnu dúró sí ní ìjẹta rèé, tún máa nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrò ó ṣojú mi gbére, ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Àní Bánkẹ́ àbúrò ìyá Tòkúbọ̀ ó ránṣẹ́ pé Túnjí ń pé kó yọjú sí òun, àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ kí Tòkúbọ̀ mọ̀ yín pé òun ránṣẹ́ sí i. Túnjí wá irọ́ kan pa fún Tòkúbọ̀ yín pé òun fẹ́ débì kan. Ní ọjọ́ tí Túnjí fẹ́ lọ yìí, Túnjí ń kó àwọn aṣọ rẹ̀ kan sínú ṣakaṣaka. Bí Tòkúbọ̀ ṣe wọlé torí Túnjí ń pé ń kó àwọn aṣọ sínú ṣakaṣaka, ó ní, bébì, ṣé o fẹ́ kó aṣọ fún dry cleaner ìyẹn alágbàfọ̀ lọ́nà ni? Túnjí ní, rárá o, mo fẹ́ kó o fáwọn oníbàárà tó wà lọ́nà ọ̀dọ̀ àwọn aláàjì ni. Tòkúbọ̀ súnmọ́ Túnjí, ó ń yẹ àwọn aṣọ yìí wò. Tòkúbọ̀ ní, ṣùgbọ́n bébì, kò sí nǹkan kan tó ṣe àwọn aṣọ yìí náà. Túnjí dáhùn ó ní, kì í ṣe àwọn aṣọ tí nǹkan ṣe àbí àwọn aṣọ tí ò dára ló yẹ kí èèyàn máa fi tọrọ. Aṣọ gidi táwọn oníbàárà náà lè máa rí wọ̀ kínú wọn lè máa dùn ló yẹ kéèyàn máa fi tọrọ fún wọn tí èèyàn bá fẹ́ jẹ́ ojúlówó ọmọlúàbí. Ẹ̀yin aráalé, ẹ̀kọ́ kan rèé o fún gbogbo ẹ̀yin ìyá aláàánú àti bàbá aláàánú tẹ́ ẹ lè ṣe kẹ́ ẹ mọ́ tọrẹ àánú. Àwọn nǹkan tẹ́ ẹ fi ń tọrẹ àánú yìí, ǹjẹ́ nǹkan tẹ́yin náà lè lò ní? Ẹlòmíì tó bá fẹ́ fìrẹsì tọrẹ fún yàn báyìí, àwọn ìrẹsì tó ṣe ń pé èèyàn ó fọ̀ lẹ́ẹ̀márùn kó tó mọ́, òun náà ni ó fi tọrẹ. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹlòmíì náà tó bá fẹ́ fún yàn láṣọ, àwọn aṣọ tó ti já kùtùkùtù sínú kọ́ńbọ̀dù fún òun náà ni ó fi mọ́ tọrẹ. Ẹ̀yin ìyá aláṣọ àti bàbá aláṣọ, àwọn aṣọ tẹ́ ń pín fún yàn yìí, ṣé kìí ṣe àwọn aṣọ tọ́jọ́ ti lọ lórí rẹ̀ sínú igbá fún yín náà lẹ́ ń fi ń tọrẹ fún yàn? Tẹ́ ẹ bá fẹ́ jẹ́ ojúlówó ọmọlúàbí èèyàn, ìṣe ni kẹ́ ẹ mọ́ fi nǹkan tó dára tọrẹ fún yàn. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn, orí mi ò má burú. Bí Túnjí ṣe sọ̀rọ̀ yìí, Tòkúbọ̀ ní, wáò, ìyẹn dára gan ni o. Ìwọ nìkan ló wá fẹ́ jẹ́ ọmọlúàbí àbí? Mi ò ní gbà fún ẹ. Èmi gan màá fi yé ẹ̀yin pé ọmọlúàbí lèmi náà. Tòkúbọ̀ sì lọ sí kọ́ńbọ̀dù rẹ̀. Ó mú ọ̀rá ńlá kan níbẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní ṣa àwọn aṣọ rẹ̀ sínú rẹ̀. Ẹ wo bí tá a fẹ́ gbòǹbì sí, obì mọ̀ ti lálẹ́ hù níbẹ̀. Ó ṣe mí kò ṣọ́kọ́, torí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀. Pẹ̀lú ìyàlẹ́nu ni Túnjí sì fi ń wo Tòkunbọ̀ bí ṣe ń kó aṣọ rẹ̀ sínú ọ̀rá. Bí Túnjí ṣe kó aṣọ tiẹ̀ sínú ṣakaṣaka tán, tí Tòkunbọ̀ náà sì kó àwọn aṣọ rẹ̀ sínú ọ̀rá tán, wọ́n gbé ọkọ̀ sọ́nà, wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ. Tòkunbọ̀ sì sọ fún Túnjí ń pè, tí a bá ti kúrò lọ́dọ̀ àwọn oníbàárà yìí, wàá já mi sọ́dọ̀ àwọn alájà, ìwọ ó sì mọ́ lọ bí tó ń lọ. Túnjí ni ó dá, mo ti gbọ́. Bí wọ́n ṣe súnmọ́ ọ̀dọ̀ àwọn oníbàárà yìí, Túnjí dá ọkọ̀ dúró, àwọn méjèèjì sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀
pẹ̀lú ṣakaṣaka àti ọ̀rá lọ́wọ́ tí aṣọ kúnnú rẹ̀. Àgbànigbà mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú. Bí àwọn ẹni tó ríran nínú àwọn oníbàárà yìí ṣe rí wọn, nínú wọn ti bẹ̀rẹ̀ sí ní dùn, wọ́n sì ń ṣàdúrà fún wọn ní mẹ́sàn-án mẹ́wàá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yín pé nínú àwọn ẹni tó màdúrà ṣe jùlọ, àwọn oníbàárà jẹ́ kan bẹ̀. Kọ́lọ́hun má ṣe wá lóníbàárà, ẹ bá ń ṣàmì. Ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò ó ṣojú mi gbére, ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Túnjí lọ sọ́dọ̀ àwọn oníbàárà lọ́kùnrin, Tòkunbọ̀ náà sì gba ọ̀dọ̀ àwọn oníbàárà lóbìnrin lọ. Omi Tòkunbọ̀ sì bẹ̀rẹ̀ aṣọ pínpín látọ̀dọ̀ ìyá afọ́jú kan. Bó ṣe fún ìyá afọ́jú yìí ní aṣọ tán, ló bá sún sọ́dọ̀ ẹni tó ṣì kejì. Bí Tòkunbọ̀ ṣe yọ aṣọ fún ẹni tó ṣì kejì yìí tán, ẹni yìí rí i pé aṣọ gidi, aṣọ tó rẹwà ni Omi Tòkunbọ̀ fún òun. Ó sì fi aṣọ yìí kan orí rẹ̀. Tìdùnnú ni oníbàárà yìí fi ń ṣàdúrà fún Omi Tòkunbọ̀ yín pé ẹ ṣé o, Ọlọ́run ó gbàdúrà yín, ọkọ yín ò ní fojú sunkún yín lọ́jọ́ ìkúnlẹ̀ yín o. Àdúrà yìí dàbí èpè lójú Omi Tòkunbọ̀. Inú bí Omi Tòkunbọ̀ fún àdúrà tí ìyá yìí ń ṣe fún un. Ó wo arábìnrin oníbàárà yìí ní ìwòkuwò. Ó sì fìbínú da aṣọ tó kù lọ́wọ́ rẹ̀ sílẹ̀ẹ́lẹ̀ níwájú oníbàárà yìí. Ó sì mọ oníbàárà yìí lójú. Ó pòṣé, ó sì kúrò níwájú wọn. Ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn, ìjàkadì ọkàn kò gbèyàn, orí mi ò má burú. Àwọn oníbàárà tó kù, gbogbo wọn rọ́ tìkẹ́tìkẹ́ lọ síbi tí Tòkunbọ̀ da aṣọ yìí sí. Wọ́n sì ń du aṣọ yìí wìtìwìtì nílẹ̀ mọ́ra wọn lọ́wọ́. Bí Túnjí ṣe gbójú sẹ́yìn báyìí, ó rí Tòkunbọ̀ tó fìbínú padà sínú ọkọ̀. Lẹ́ẹ̀kan náà ni Túnjí sáré pín aṣọ ọwọ́ rẹ̀ ní kíá. Ó sì lọ bá Tòkunbọ̀ nínú ọkọ̀. Bí Túnjí ṣe wọnú ọkọ̀, Tòkunbọ̀ ní, dúró ná Túnjí, ṣó fẹ́ fún mi níwọ̀ jẹ ni? Túnjí dáhùn ó ní, ìwọ bíi ti báwo? Kí lo rí? Tòkunbọ̀ ní, má bi mí o, ara rẹ ni kò bì. Torí mi ò mọ ìdí tí wèrè yẹn ṣe máa fi ọjọ́ òkúnlẹ̀ mi ṣàdúrà fún mi. Ṣé kò mọ̀ bí ọjọ́ yẹn ṣe pàtàkì sí mi tó ni? Ẹni bá mọ̀ kó wí òróró láyé, ayé yìí tójú sú ni. Túnjí dáhùn ó ní, bébì, ìyẹn ò ní mí nì, kò nítumọ̀ kankan. Òun kàn ṣàdúrà ń tiẹ̀ lásán ni. Àti pé gan-an bí wọ́n ṣe rí ẹ sí ni wọn yóò ṣe ṣàdúrà fún ẹ. Torí pé ó rí ẹ pé olóyún ni ẹ ló ṣe ṣàdúrà bẹ́ẹ̀ fún ẹ. Tòkunbọ̀ dáhùn ó ní, ṣé mo rán ọ níṣẹ́ ni? Túnjí ní, ọ̀dà àmọ́bìnú Àṣàkẹ́. Ó fi ọwọ́ pa Tòkunbọ̀ lẹ́rẹ̀kẹ́. Tòkunbọ̀ ní, fi mí sílẹ̀ jọ̀ọ́. Túnjí ní, àní o má bínú. Túnjí sì finá sọ́kọ̀. Wọ́n kúrò lọ́dọ̀ àwọn oníbàárà yìí. Nígbà tí wọ́n dé ọ̀nà ilé àwọn alájà, Túnjí já Tòkunbọ̀ sẹ́nu ọ̀nà ilé àwọn alájà. Ó sì kọrí síbi tó dágbére fún Tòkunbọ̀ yín pé òun ń lọ. Kí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà, Elédùà yọ mí nínú ewu. Nígbà tí Túnjí dé ọ̀dọ̀ Bánkẹ́ àbúrò ìyá Tòkunbọ̀, ó jókòó. Bánkẹ́ náà sì kí i kú jókòó. Òun náà sì jókòó. Bánkẹ́ sì ṣàlàyé ìdí tó fi ní kó yọjú sí òun láì jẹ́ kíyàwó rẹ̀ mọ̀. Bánkẹ́ sọ ohun tí aríran kan rí sí Tòkunbọ̀ àti bí ewu ṣe ń bẹ fún Tòkunbọ̀ lọ́jọ́ ìkúnlẹ̀ rẹ̀ àti àwọn ìgbésẹ̀ tí wọ́n ní kí wọ́n gbé. Àṣé bí bàbá Fágbèmí ṣe ríran sí Tòkunbọ̀, bẹ́ẹ̀ náà làwọn wòlíì tó ríran sí Tòkunbọ̀. Ṣé Tòkunbọ̀ yóò sì la kinní yìí já báyìí? Ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò ó ṣojú mi gbére, ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Túnjí dúpẹ́ lọ́wọ́ Bánkẹ́
lẹ́yìn náà ló wá bẹ̀rẹ̀ ohun tí wọ́n ní kí wọ́n ṣe sí i kí wọ́n má bàa rí ohun burúkú lọ́jọ́ ìkúnlẹ̀ rẹ̀. Báńkẹ́ fún Túnjí lésìn pé ohun tí wòlíì yẹn sọ ní pé bí a bá lè rí èèyàn 3 tí Kíkẹ́ lọ́mọ fẹ́ràn gan-an tí wọ́n lè mọ ṣàdúrà fún un lọ́sàn-án lóru pàápàá jùlọ lọ́jọ́ ìkúnlẹ̀ rẹ̀ kò ní séwu. Túnjí sì dáhùn ìpè àti gbàdúrà kọ́ nìṣòro àti réèyàn 3 tí Tòkunbọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ló wá kù báyìí. Túnjí ní gbogbo ìgbà ní Kíkẹ́ sì máa ń sọ pé lẹ́yìn táwọn òbí òun kú tán ẹ̀yin tẹ́ ẹ jábúrò ìyá rẹ̀ àti Títílayọ̀ ọ̀rẹ́ rẹ̀ lòun fẹ́ràn jù. Báńkẹ́ ní èmi náà mọ̀, Títí gan sì ti mọ̀ sí ọ̀rọ̀ yìí torí rẹ̀ ló jẹ́ kí n pè wọ́ tó jẹ́ ọkọ rẹ̀ láti sọ fún ẹ. Ìwọ lẹ́ni kẹta. Túnjí rẹ́rìn-ín ó sì béèrè lọ́wọ́ Báńkẹ́ ń pé ṣé ẹ̀yin mọ̀ pé èmi wà lára àwọn ẹni 3 tí Tòkunbọ̀ fẹ́ràn jù ni? Odindi ọkọ ìyàwó kan nìyẹn o. Òótọ́ ló sì sọ torí ìgbà míì ọkọ lè fẹ́ràn ìyàwó rẹ̀ kíyàwó gan kó má nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ dénúdénú. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. Báńkẹ́ rẹ́rìn-ín ó sì dá Túnjí lóhùn pẹ̀lú àwàdà yín pé orí rẹ̀ ò dáa, èmi ló fẹ́ mọ gbé lẹ́nu jó àbí? Kìtì ẹ̀ ṣe ń pé Tòkunbọ̀ láìkì rẹ ni ó lọ́ọ̀bù rẹ ni bàjẹ́bàjẹ́. Àbó ti gbàgbé ohun tó mọ́ ń sọ nígbà tẹ́ wà nílé ìwé yín pé ìwọ nìkan lòun lè dẹnu ìfẹ́ kọ nínú gbogbo èèyàn tó wà nílé ìwé àwọn. Túnjí rẹ́rìn ó ní àǹtí ta ló tún sọ yẹn fún yín? Báńkẹ́ ní tàlàsó ni. Báńkẹ́ sì ní wò ó má jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ṣàwàdà, àáyá wa ti bẹ́ sílẹ̀ báyìí, ó bẹ́ sí àdúrà ni o. Ogun tó wà níwájú wa yìí àdúrà la máa fi ṣẹ́. Ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Túnjí fi Báńkẹ́ lọ́kàn balẹ̀ yín pé òun ò lè ṣe kóun má fi ọjọ́ ìkúnlẹ̀ Tòkunbọ̀ lé Ọlọ́run ọba lọ́wọ́ ní gbogbo wákàtí ìrun tóun bá kì í. Ó tún fi dá Báńkẹ́ lójú yín pé òun ó túbọ̀ múra sí àdúrà tòun nìyẹn. Báńkẹ́ wá tẹ̀ mọ́ létí ń pé ní kété tí ara ọmọ bá ti ń ṣe Tòkunbọ̀ àwa táwa jẹ́ olólùfẹ́ rẹ̀ ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbódòmì ní fún wa o. Tọ̀sán tòru ní Báńkẹ́ àti Túnjí àti Títílayọ̀ ọ̀rẹ́ Tòkunbọ̀ wọ́n fi ń ké pe Ọlọ́run ọba lórí ọ̀rọ̀ Tòkunbọ̀ tí wọ́n sì ń fa àkóso ọjọ́ ìkúnlẹ̀ Tòkunbọ̀ lé Ọlọ́run ọba rẹ̀ lọ́wọ́. Tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé rorò. Nígbà tó di alẹ́ ọjọ́ kan Tòkunbọ̀ àti Túnjí ń jẹun lọ́wọ́ ẹ̀ẹ̀kan náà ni Tòkunbọ̀ pariwo yé, ó sáré ju síbí oúnjẹ sílẹ̀ ó fi ọwọ́ mú ẹ̀yìn. Túnjí ní kí ló ṣe ẹ́? Lẹ́ẹ̀kan náà ni Tòkunbọ̀ sáré túraká ó ní kò sí nǹkan kan. Túnjí ní ó dẹ̀ dáyà já mi, ó dá ẹ lójú ṣá? Tòkunbọ̀ ní bẹ́ẹ̀ ni, ó kàn ń ṣe mí bí nǹkan oṣù díẹ̀díẹ̀ látàárọ̀ ni. Túnjí ní what? Nǹkan oṣù látàárọ̀? Ṣé olóyún máa ń ṣe nǹkan oṣù ni? Ṣé ó dá ẹ lójú pé kì í ṣe ọmọ ló mú ẹ ṣá? Tòkunbọ̀ ní rárá kì í. Kò tí ì sọ̀rọ̀ tán ó tún kígbe yé, ó dìde dúró ó tún jókòó padà. Túnjí dìde súnmọ́. Túnjí sì ní jẹ́ ká mọ lọ hospital, ìyẹn ilé ìwòsàn. Tòkunbọ̀ ní hospital kẹ̀ láago 10 alẹ́, ilẹ̀ ti ṣú náà. Túnjí dáhùn òní ilẹ̀ tiẹ̀ ló ṣú, ilẹ̀ ò tí ì ṣú lọ́dọ̀ tèmi, àti pé gan-an ṣẹ́sẹ̀ la fẹ́ rìn lọ ni, ṣèbí mọ́tò la máa gbé lọ. Tòkunbọ̀ ní bébì má wọ́rì, a lè dé hospital kó má jẹ́ nǹkan ọmọ ni, a kàn mọ́ dára wa láàmú lásán lọ ni. Bóyá kí n pe lédè alábẹ́rẹ́ tó wà níyànà ọ̀dọ̀ wa yẹn wípé kó mọ. Kò tí ì parí ọ̀rọ̀ tó fẹ́ sọ kí Túnjí tó gé ọ̀rọ̀ mọ́ lẹ́nu ń pè lédè alábẹ́rẹ́ tó wà níyànà ọ̀dọ̀ wa nìkan kọ́ ló máa pè,
ó ṣe tún pé bọ̀bọ̀ fámásì ìyànà ọ̀dọ̀ tí yín náà kùn alákòóbá. Túnjí ní jẹ́ mú kọ́kọ́rọ́ mọ́tò jọ. ìka ẹlẹ́mọ̀ mo rí wúro mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí ó lè sọ níyàn lódì. Túnjí wọ yàrá lọ mú kọ́kọ́rọ́ mọ́tò ó padà jáde ó bá Tòkúbọ̀ lórí ìdúró ó ní ó yá jẹ́ ká máa lọ. Bí Tòkúbọ̀ ṣe fẹ́ gbé ẹsẹ̀ báyìí kò rí ẹsẹ̀ gbé. Tòkúbọ̀ ní ó dàbí ẹsẹ̀ yìí ti fẹ́ máa wíwo sí o, mi ò lè dá a gbé mọ́ rárá. Ẹ̀yin obìnrin ṣé bí ṣe máa ń ṣe yín nìyẹn lóòótọ́. ògbèrè ẹkún ò gbọ́dọ̀ sùn ìjàkadì ọkàn kò gbèyàn orí mi ò má burú. Túnjí ní ha ó súnmọ́ Tòkúbọ̀ ó fi apá rọ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n jọ ń rọra rìn díẹ̀díẹ̀ lọ sí ọ̀nà ẹnu ilẹ̀kùn. Wọ́n ṣe bẹ́ẹ̀ títí wọ́n fi jáde sí gbangba lé. Túnjí ṣílẹ̀kùn mọ́tò ó rọra gbé Tòkúbọ̀ sínú mọ́tò. Túnjí náà sì sáré wọ mọ́tò. Lẹ́ẹ̀kan náà ló finá sí mọ́tò tí wọ́n sì bọ́ sọ́nà. ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. Wọ́n mórí lé ọ̀nà ilé ìwòsàn Alẹ́ Hasan. Bí mo ṣe sọ ilé ìwòsàn Alẹ́ Hasan ó yẹ kó ti yẹ́yìn tẹ̀ ń bá wa bọ̀ látẹ̀yìn wípé ilé ìwòsàn àbúrò aláàjì ìyẹn bàbá Túnjí tó ṣẹ́yún fún Ṣákírà lọ́jọ́ kìíní àná ibẹ̀ gangan ni wọ́n mórí lé. Ilé ìwòsàn yìí ní jẹ́ Alẹ́ Hasan, ṣùgbọ́n kí wọ́n tó délé ìwòsàn Alẹ́ Hasan nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ lọ́nà o. Kí ló ṣẹlẹ̀ lọ́nà? Ẹ ti ń ròyìn pé Tòkúbọ̀ bímọ sọ́nà. Ṣé tí Tòkúbọ̀ bá bímọ sọ́nà orúkọ wo lẹ máa fún ọmọ yẹn? Àbíọ́nà kàbí bẹ́ẹ̀ kọ́? Ọ̀dà náà kí ló ṣẹlẹ̀ lọ́nà kí wọ́n tó délé ìwòsàn Alẹ́ Hasan? Gbogbo ẹ̀ ẹjẹ́ á fìpàdé sí ọ̀túnla lórí àkọ́tún ètò. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá gbádùn ìtàn yìí ẹ bá mi tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè yìí. Ẹ̀yin náà tẹ̀ tí ì darapọ̀ mọ́ wa ẹ bá wa tẹ sàbọ̀nẹ́ ìyẹn ibi pupa tó wà nísàlẹ̀ yìí kó bá lè mọ sọ fún yín ní gbogbo ìgbà tá a bá gbé e síbẹ̀ yín pé tuntun ti tún jáde. Ẹ ṣeun púpọ̀. kí gbọ́dọ̀ gún akẹ̀tẹ̀ fàyà Elédùà yọ mí nínú ewu. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ̀yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi, mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé bàbá Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti ó tó dọ̀tun là. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. títí ọ̀túnla tá a tún mọ́ pàdé mi ò fi sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. bó ṣe mí kò ṣọ̀kan.